ẹni tó ń gun ẹṣin kó sọ ìpàkọ́ mọ níwọ̀n nítorí wípé ìbẹ́kẹ́ṣẹ́ ẹṣin á máa lani mọ́lẹ̀. ẹ ǹlẹ́ gbogbo ilé ṣàlàfíà lẹ́wà, èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, ẹ̀gbọ́n yín, àbúrò yín Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Ṣé dáadáa ní Títílọpẹ́ bá yín lénìí? Ní ìlú kékeré kan a ní olóyè yìí balógun ni. Balógun yìí ó ti lọ sí ogun oríṣiríṣi, ó ti lọ jà ní ìlú iyebíye tó jẹ́ wípé ó ṣẹ́gun gbogbo wọn pátápátá. Tí balógun yìí bá ń bọ̀ láti àwọn ìlú tó ti lọ jà yìí, á kó ẹrú, á kó ọrọ̀, á kó ohun oríṣiríṣi láti ìlú yìí wá sí ìlú ẹ̀. Ọba wá wò wípé kí lòun lè ṣe láti fi dá balógun yìí lọ́lá, ni ọba bá mú ìkan nínú àwọn ẹṣin ọba ló bá gbé fún balógun. Nígbà tí balógun bẹ̀rẹ̀ sí ní gun ẹṣin yìí, á gùn, á tẹ ẹṣin yìí, á fà á sókè. Tí balógun bá ń gun ẹṣin yìí láàrin ìlú, á ta yẹ̀pẹ̀ sí àwọn ènìyàn lára. Á gun ẹṣin yìí, á gun wọ àárín ọjà, kò tiẹ̀ ní wò wípé àwọn ènìyàn wà ń bẹ̀. Nígbà tó wá di ọjọ́ kan, a wá ní àjọyọ̀ kan láti ṣe nínú ìlú yìí, ni ọba bá sọ wípé balógun wá dárayá fún àwọn ènìyàn wa. Ẹ wá sọ fún pé kí balógun wá ṣe ohun tí ó fẹ́ràn láti máa ṣe jùlọ. Bí balógun ṣe bọ́ sí àárín àwọn ènìyàn yìí, tó bẹ̀rẹ̀ sí ní ta ẹṣin yìí, tó bẹ̀rẹ̀ sí ní gun ẹṣin yìí, tó bẹ̀rẹ̀ sí ní fún ní àṣẹ oríṣiríṣi. Eléyìí tá à ń wí yìí, bí balógun ṣe fa orí ẹṣin yìí tó ṣe fà á sókè báyìí, ẹṣin bá bínú, ẹṣin bá sọ ìpàkọ́ ló bá sọ sókè. Balógun bá bá rẹ̀ nílẹ̀. Kí àwọn ènìyàn kan tó wí kán tó fọ̀ wípé káwọn gbé balógun ti ṣubú sínú ẹ̀rẹ̀. Kí wá ní òwe ìkọ́ wa gẹ́gẹ́ bí ènìyàn? Ipò àti àyè òun ló jẹ́ kí balógun kó máa ṣe àwọn ohun tí ó ń ṣe yìí. Ní gbogbo ipò tí a bá wà, tí a ń lérò wípé a ti dé ibì kan tán, a ti dé àyè tán, a wá bẹ̀rẹ̀ sí ní ti àwọn ènìyàn báṣubàṣu, àbí à ń wò wípé àwa la tó yìí tí a wá ń jọra wa lójú. Ẹ má gbàgbé wípé ẹni tó wà lẹ́ẹ̀lẹ̀ tó bá ṣubú, ilẹ̀ náà ló wà o. Àmọ́ ẹni tó bá wà lókè tó bá ṣubú, ilẹ̀ ló ti máa bá rẹ̀. Ẹni tó ń sọ ìpàkọ́ kó ṣọ́ra o, nítorí wípé ìbẹ́kẹ́ṣẹ́ ẹṣin á máa lani mọ́lẹ̀. Ẹ jẹ́ ká ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ ní gbogbo ipò tí a bá bára wa. Ó dìgbà, a ò ní pàdé ayọ̀. Títílọpẹ́ ló ń sọ̀rọ̀.